mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáláyé o ẹ̀yin ọmọ aládé mo kí yín àkú dédé àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ mi Mufti Ìwó ni o òun tún ni ṣe mọ̀ wípé láti ìgbà tí wọ́n ti ń pariwo ṣẹ̀ríà wọn pé wọ́n fẹ́ gbé ṣẹ̀ríà wá táwa ọmọ Yorùbá ta ti ń da bájínátù bò wọ́n wípé ilẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá gbọ́dọ̀ máa jẹ́ títí láéláé bẹ́ẹ̀ náà ni Mufti àti ọ̀gá rẹ̀ àbí kí Olúwo ṣọ̀gá gọ́gọ́gọ́ lọ̀gá Olúwo torí òun náà ló ń fi ọ̀nà hàn Olúwo ẹ̀yin èèyàn mi fídíò tí mo mú wá lórí ètò Ẹgbà Ìyẹ̀wò ẹ bá wa dá sí i tẹ́ ẹ bá tún farabalẹ̀ tẹ́ ẹ tún wo gbogbo àwọn ọ̀rọ̀ ṣe mọ̀ pé ọ̀rọ̀ búburú náà ni ọ̀rọ̀ tí ò ní mínì ó ti yé yín ṣùgbọ́n mi ì fẹ́ ká wò ó ní ìwò wípé kò ní mínì o mo fẹ́ kẹ́ jẹ́ ká gbọ́ ká lè máa mọ èsì tá máa fún padà torí pé lọ́wọ́ tá a wà yìí bọ́mbà tó bọ́mbà tá a fi ṣe òun leegun wọn ló fi ń ṣẹ́ òun lágbára wọn fi ń lọlẹ̀ nítorí pé a ò bá wọn mu ní kékeré bí wọ́n ṣe ń gbé wá là ń gbé padà fún wọn fídíò yìí ó ta sí èèyàn kan ó bú èèyàn kan pé gbogbo nǹkan tí yẹn sọ ẹ̀yin èèyàn mi màá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ dáadáa mo dẹ̀ ń fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ tún dá lóhùn ní comment section torí pé ó ń wò ó bó ṣe ń lọ ó dẹ̀ ń bá wọn òun náà ṣe ń japá tóun náà tó ń torí kunkun ṣùgbọ́n Olódùmarè ti bá wa ká wọn mọ́ kọ́nà ẹ farabalẹ̀ ẹ tún já tún gbọ́ nǹkan tí Mufti Ìwó tún sọ káwa náà lè mọ bá àwa ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ká tún lè mọ bá ṣe máa dá lóhùn ẹ wo fídíò yìí ẹ̀yin olólùfẹ́ mi kẹ́ gbádùn ẹ̀ happy Sunday. ẹnìkan ń pàtàn bàtàbàtà ẹnìkan ń pa ìtàn ìtàn ọ̀tẹ̀ ó fẹ́ sọ wípé Ìwó kọ́ ni Islam kọ́kọ́ wà nílẹ̀ káàró òjèrè ó wá ń pa ìtàn bàtàbàtà èsì ọ̀rọ̀ ẹ̀rí ó ń tàn ọgọ́ sí nǹkan mẹ́ta tó jẹ́ fact aláwọ̀kọ́ ni pé nítorí fẹ́ fi takò wó òun náà ni mọ́sálásí tí wọ́n kọ́ ní 1550 sí Ọ̀yọ́ ilé mọ́sálásí tí wọ́n kọ́ ní 1550 sí Ọ̀yọ́ ilé ó ní mọ́sálásí alákọ̀ọ́kọ́ tọ́kọ́ wà nílẹ̀ Yorùbá ó ní mọ́sálásí ni gbogbo òwe tó bá fẹ́ kàlé lórí àtàwọn tó bá fẹ́ bi léèrè lọ béèrè kò sónù sínú ẹ̀kan nígbàun nílùú Ọ̀yọ́ ilé ni wọ́n ń pè bẹ̀ Ọ̀yọ́ ilé gangan ní ìgbà tí wọ́n sọ̀rọ̀ kò sí tí jẹ́ Ọ̀yọ́ ilé ó ti tú Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹfà ní bẹ́ẹ̀ bí tẹ́ rí hùn Ọ̀yọ́ tẹ́ rí yìí tẹ́ ń jọba tuntun bẹ̀ yìí Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹfà náà Ọ̀yọ́ ilé ò sí mọ́ mọ́sálásí 50-50 ní ò sí mọ́ mọ́sálásí 1550 gbogbo bí wọ́n bá ti sọ pé òun àkọ́kọ́ sílẹ̀ Yorùbá wọn ò ní fún àwọn àjòjì tí wọ́n yé sí Yorùbá àwọn àjòjì mùsùlùmí tí wọ́n á sòwò tí wọ́n yé sí Yorùbá náà kọ̀ fún Yorùbá kan báyìí ò sì kírun bẹ̀ ẹni yẹn tó wá ta bòtòbòtò kan ó ní Ṣàngó tó jẹ́ tó lé ẹ̀gbọ́n rẹ̀ kúrò lórí oyè tó fi àgbàjọba ó lóun gan nígbà tó fi wà ní ọ̀dọ̀ àwọn ṣé àánú pín ni ó rí Islam ọmọ ṣe Islam ó wò Ṣàngó ẹlẹ́bọ ni tí máa yọ ọ́nà lẹ́nu Ṣàngó ọkọ ọya ìyàwó ẹ̀bọ ni òun náà ẹlẹ́bọ ni abẹ́ẹ̀kọ́ ni Ṣàngó ó pokùnso ni kò sí tó kan Ṣàngó àti mọ́sálásí olódò kò sí tó kan Ṣàngó àti kíni ẹwà ọmọ knockout ẹni tá a wí yìí ọmọ pé rẹ̀ ní àwọn ọmọ bàbá ṣéga Ádámà pé òun fẹ́ràn bàbá Ádámà lè lórí lọ sọ wípé Islam ti wà ń lu wò ó kí Islam tó wà lọrin kódà Usman Dan Fodio kìí ṣe jihad ẹ̀ tí Islam tó wà ń lu wò bàbá ṣéga Ádámà lọ sọ pé mọ́sáṣẹ́ àkọ́kọ́ lẹ káàárọ̀ òjíire kẹ́dà ṣe ṣéga Ádámà mi àwọn kọ̀wé bí oríṣi bíi mélòó mi náà àwọn náà ṣe ìbátú ẹ̀ kódà bàbá lórí gọ́gù béèrè pé mọ́sálásí alákọ̀ọ́kọ́ tọ́jẹ́ ti mọ́sálásí mùsùlùmí Yorùbá má sọ pé àwọn fọ́rínà ó wáyé pé fọ́rínà àwọn ọbọ̀ ó gbé ọ̀lọ̀ sọ́yọ̀ Ọ̀yọ́ ilé tàwa rí kò sọ́yọ̀ lé mọ́ nọ́mbà 2 mọ́sálásí ń dòṣì mọ́ mọ́sálásí ṣe ìkádàm júwe iná ìṣẹ́lá mosque ten wí kódà ìtàkàn bẹ táwọn Ọlọ́run ọba lè mọ́ láìkì tó bẹ́ẹ̀ kó tó di 1650 15 kankan Islam ti wà ń wò àwọn tẹ́lẹ̀sì
ń ṣe Islam níwò wọn ní mọ́sáàsì ṣùgbọ́n most prominent mosque tó bá jáde sí tí gbogbo òun náà follow tí wọ́n mọ̀ tó gbajúmọ̀ jù Central Mosque ń lọ́wọ́ wọ̀tàn èyí tá a tó fi ń pàtàkì pé àwa làgbàyè yìí nílẹ̀ káàró òjìrè yìí òun gan a tó ti ń ṣe Islam kò tó dìgbà wọn a sì kéwù nílọrin ké Awúsá lọ́kọ̀ àníkéwù kéwù Ìwó Awúsá ló sì kéde lọ́kọ̀ wa ń kéwù só àgbà Ọlọ́run ló ṣe alágbà bẹ́ẹ̀ ẹ̀rọ amọ́ tó burú jù Ọ̀yọ́ tó wá ń jù eléyìí yìí só ó lè fi ẹ̀sìn ara àwòwé tiẹ̀ Ọ̀yọ́ Ṣàngó ẹbọ ń lọ ní inú yín bàjẹ́ pé ọba tó ń lọ náà ẹsẹ̀ jẹ́ pé bá Christian ni kí lè fẹ́ banú jẹ́ síbẹ̀ ìwúlewó ta ló lè jẹ Aláàfin tí ò ní di ẹbọ mùsùlùmí ìwò lè fẹ́ mú wá kọ́ wá jẹ Aláàfin tí ò ní dóòsà tí Aláàfin náà kọ́ ní Ṣàngó ni Aláàfin ìtọ́ lọ bọ́yá náà tó dàgbà jù ní ìyàwó ẹ̀ tí ọba jẹ́ pé òun ni àkọ́kọ́ gbogbo Àlùkùránì ní ń bẹ lórí ẹ̀ Aláàfin jẹ́ máa fi proud pé ìyàwó mi yìí kọ́ hápọ̀ àníta ṣùgbọ́n òun ló wà ní kí a gbogbo ṣàtìbẹ́ láàfin so kéèyàn ọjà Aláàfin kìí ṣe proud fún Christian bẹ̀lẹ̀ta sí pé yóò wà jẹ́ proud fún mùsùlùmí òun lọ́wọ́ fẹ́ banújẹ́ pé lóòótọ́ ni conspiracy ni pé wọ́n fẹ́ káwọn ọba ilẹ̀ Yorùbá kan jẹ́ Christian bóyá wọ́n rò bí bóyá nígbà tí wọ́n bá fẹ́ take decision fúnlẹ̀ Yorùbá àwọn ọba ni ó take ẹ̀ ọba tó bá jẹ́ lẹ́bọ irú ọba ẹ̀yìn wa ń bí oko kan bí ọkọ̀ náà oko wò ń bí tó ní òun lágbà tó ti di ọba pé mùsùlùmí lòun lóòótọ́ òun lágbà tó ti di ọba ẹlẹ́bọ lòun kò lè take decision ọba kankan tó ti jẹ́ lẹ́bọ Ọọ̀ni ò lè represent wa làkóńdé nìkún Ọọ̀ni àti ọba ẹlẹ́bọ wọ́n máa represent ẹlẹ́bọ bọ́ba Christian ọba represent kílẹ̀ kọ́lọ́ sí kéde o kọ́lọ́ represent ẹ̀ ìmáàmù tó bá dúró dáa tó pẹ́ ara rẹ̀ ní mùsùlùmí àtàfà àtàkójọ wa làwọn represent ara wa ó ń kálukú lọ́lẹ́sìn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ majority sì làwọn mùsùlùmí nílùú yìí àwa lọ̀gá nínú Yorùbá ẹ lè represent wa náà ẹ gbọ́ wọ́n ti pè mí àwọn olóyè Yorùbá nation wọ́n ti pè mí wọ́n bá mi sọ̀rọ̀ tútù wọ́n kọ́kọ́ àwọn àfà wípé Yorùbá nation ò lè work nílẹ̀ káàró òjèrè tí mùsùlùmí ọba dá sí ẹ̀rọ abẹ́ kí mùsùlùmí ọba dá sí àwọn àfà àtẹ́lẹ̀ pẹ̀rẹ̀ number 1 àfà ẹnu wọn rọ̀ kí Yorùbá nation ó lè ṣe kíni kó lè succeed òun lè mi wọ́n ti pè mí wọ́n dẹ̀ ti bẹ̀ mí wọ́n bá mi sọ̀rọ̀ so bẹ́ẹ̀ tí mi ò lè kúrò ní orí òtítọ́ èsì lè lọ ja ogun táà ní ṣe kíni táà ní win èsì ní bẹ́lọ̀n kí ìlú bàbá mi ó jóná wọn ò sì ní bẹ́lọ̀n kí kọ́ńtírì tí wọ́n bí mi sí kó bá jẹ láéláé ìṣọ̀kan Nàìjíríà láàmú wa tó bá dàrú o fúnra rẹ̀ o ẹgbẹ́ ìsìn kí ẹ̀yin tí ẹwà Yorùbá ní sàmáyì pé mùsùlùmí ò lè wà lẹ́yìn iwájú ní ó sì kíni iwájú ní ó wà anybody kò lè tẹ́kì dìsán fún wa kẹtù gbọ́ dáadáa wọ́n parí ọ̀rọ̀ mi pẹ̀lú àwọn tí wọ́n ń pàtà wọ́n gbọ́ kó lè pa ìtàn kankan fún àǹbì reality ni reality ọmọ sí kíni ìyá máa jẹ́ mùsùlùmí láàwọ̀ níbí tó ẹlẹ́bọ̀ ọ̀rẹ́ àbí ọmọ ṣe tiẹ̀ àgbà lórí wọn ní lórí ọ̀rọ̀ sẹ̀rí àpé ó mú mi lórí ọ̀rọ̀ sẹ̀rí mọ́ jẹ́ wọn àwọn olódo ni wọ́n fọ́nú pọ̀ tẹ́ẹ̀kútẹ́ bá ti gbàgbọ́ ọ̀nà àwọn òsàtọ̀ fọ́nú pé ọlọ́dọ̀dọ̀ òsàtọ̀ fọ́nú pé ọlọ́ pokùnso òsàtọ̀ fọ́nú pé ẹni ẹlẹ́ni ń sọ ẹkún omi lásán ní ń sọ wọ́n á mú wọn lọ sún ẹ̀jẹ̀ òsàtọ̀ fọ́nú tó ẹkọ́ yàkàdé wípé olómi ńlẹ̀ ẹ̀jẹ̀ ló ń ṣe kéré ìyẹn náà gbogbo bí tẹ́ bìlọ́ǹtì sí bí dáadáa lẹ́ bìlọ́ǹtì sí so tẹ́ bá ń sọ̀rọ̀ náà ká máa expect pé ọ̀rọ̀ dáadáa lẹ́sìn kéré kò sí ẹni kankan tí ó mú mi ẹ fọkàn yín balẹ̀ ẹ̀ sáwọn àwọn fankers wọn ní bẹ́ẹ̀sì kankan wọn tó láwọn gbé àlọ́ ilé ẹjọ́ àwọn òṣèré ìwé ilé ẹjọ́ wọn náà ti gbé àwọn àtolú wọn ti gbé Mufti àti Olúwo lọ ilé ẹjọ́ àwọn òrí ilé ẹjọ́ kí wọn gbé àlọ́ ilé ẹjọ́ àwọn èèyàn rẹ̀ rèé pé wọ́n fi rin sí gẹ́ẹ̀rì ẹ̀yàn wa iṣu sẹ̀ríà ó ti wà ní òfin Nàìjíríà ẹ̀gọ́ làwọn dèdèrè tí ń takò wáyé kọ̀sẹ́ ní èlé takò tá a bá béèrè lọ́sùn tí wọ́n bá fún wa tá a béèrè lọ́yọ̀ tí wọ́n bá fún wa tá a béèrè Lagos tí wọ́n bá fún wa tá a bá lọ ilé ẹjọ́ àwọn ìníjọba ilé ẹjọ́ kan dìkírà pé òfin ni ẹ gbọ́dọ̀ fún wa ọ́fíìsì mi nù nọ́mà ní pé ká sọ pé nígbà tí ẹ ti ṣe tẹ́lẹ̀ ọya house sọ fún ẹ̀dìbò fún wa tẹ́ẹ̀ bá wá fún wa ibi tó ju house lọ iná ní kílé ẹjọ́ dá pé ó ti wà ní òkèlè ó ti wà ní òfin òfin Nàìjíríà ni òfin àpapọ̀ ni èso òfin state òfin àpapọ̀ sí ni kì í ṣẹgbẹ́ kí ni òfin state òfin àpapọ̀ lọ̀gá
òfin state lọ pọ̀wọ́lé òfin local government lọ tẹ̀lé tó ń kálukú tó wá máa sòfin tiẹ̀ tí ọba takọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn lè máa manage òfin rẹ̀. tàwọn dìbò ìfẹ́ sọ̀rọ̀ yìí ẹni tí àwọn á ní afẹ́sẹ̀ tí ẹ̀wá ní ọlọ́pàá ó mú kò sọ ọlọ́pàá tí ó mú ẹrù olódò ọlọ́pàá ẹni ọba mú mi lásìkò yìí ọwọ́ rẹ̀ láti gba owó táwọn àtàfẹ́ fi kọ́ olùtàfẹ́ kọ́ ọ̀sánwó ìtànà gbé òṣìṣẹ́ sí òṣìṣẹ́ tó tẹ̀lé mú wa àwọn èsì tẹ́lẹ̀ tó àgbé kẹta pamọ́ ní táǹsì ọlọ́pàá mọ gbogbo táǹsì ẹsẹ̀ sí mà ìjọba mà aráàlú gan mà àwọn èsì cultist àṣìṣẹ́ ní okùn gbangba làṣà ti kí ni ní problem kan kò sí ẹni kankan ẹni bá tako sẹ̀ríà wọn ò ní gbúrò rẹ̀ mọ́ ní irú ipòkípò tó bá jọ wà ìṣọ́nítọ̀hún wọ́n tako sẹ̀ríà àwọn ẹni gbúrò ẹ̀ mọ́ ẹ̀yin ọ̀dẹ̀lẹ̀ ń takọ ẹ̀yin pàǹtí ẹ̀ nítumọ̀ kankan gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sẹ́ sórí íńtánẹ́ẹ̀tì pátá kò sí ẹ̀kan tó dá àdó pọ̀ dẹ́rùbà oògùn gbogbo oògùn wọ́n ti ṣàgùn sí mi ní ìṣó ti ní 30 years ṣé oògùn tí ó jẹ́ láti 30 years ní àárẹ̀ àmọ́ ẹjẹ́ ní 2025 modern age ayé ti kọjá gbogbo yẹn náà ẹjẹ́ lọ kọ́ mọ́sẹ́ kẹlọ mọ̀wé kẹsì lọ́mọ kéwù kẹlájú ẹ lọ kó lọ́dọ̀ èṣù èṣù kan máa tan yín jẹ ní ẹ kó lọ́dọ̀ ògùnlákàyé torí ògùnlákàyé kan mọ̀wé ọmọ nǹkan kọ gbogbo àwọn èṣù láàánú yẹn orí wọn ti gbé lẹ́gàn gbogbo àwọn ọ̀gá yín àti tó lọ dodo ìjẹ́ òbí mọ́ tó ní wọ́n ti dodo pé ẹ máa tọrọ ọmọ lọ́dọ̀ wọn gbé oṣù bí wọ́n pọ̀ wá láyé gbogbo àwọn àmúṣe oríṣiríṣi tẹ́ ń gbé káàkiri ẹ tẹ́ lọ pa gbogbo ẹ̀tì kí láyé yóò lè rójú ara dáadáa tí ń bá ní ayé yín jà lábí aṣọ ó náà lẹ́lọ wí jáde ń ta tẹ́fi ní ọlọ́pàá ẹ bá ní mú ọlọ́pàá kan máa fi rẹ́rìn ní sẹ́yìn pé gbogbo èèyàn lọ́gọ́ ẹni tó pé inú gbọ́dọ̀ máa wà inú ilé àlàpàlẹ̀ máa wà ibi nǹkan tí bá ń rùn bí ẹgbẹ́ epo tó ti pẹ́ tí ń tagi ibi èèyàn tí máa bá ibi tí èèyàn tí máa bá wéèrè ni kódà téèyàn bá rí mẹkáníìkì ńgbà míì èèyàn ó tó fún ní respect bí kéèyàn rí babaláwo ńgbà míì yóò ti rà máa ra ẹgbẹ́ èṣù gan ni ó ti mọ gbogbo dọ̀tí ẹ̀yìn tẹ́ẹ̀ nẹ́ẹ̀tì àwọn òrí àwa nígbà ń bọ́ àwọn mọ̀sálásí ní gbogbo oríṣiríṣi lọ́fíńdà là ń gbọ́ kápẹ́yìn ni òórùn bí orí òkú tó ń rùn orí ajá tó ń rùn nǹkan oríṣiríṣi dáàmà gbọ́ nínú ilé tí nù so lákùndé lóko subhana rabbika rabbil izzati amma yasifun more than 440 days more than 440 days ọ̀tà tí ń pa wọ́n bẹ̀ kì í sọ̀kátà kan tó ṣe fọkàn sí pé kò ní bá wa jàmọ́ wò ọ̀tá àti ojú ayé ànábì wa ni kódà tó fún ànábì Muhammad ní wọ́jẹ́ taari inú wọn tó fún ànábì ní wọ́jẹ́ ó fún àǹsàbí ní wọ́jẹ́ arínú àǹsàbí tó ọgbà ọ̀nà ìwọ jíjẹ yẹn kú ànábì lọ́lọ́ nǹkan fi pọ́nlé òjò kú àtàwọn kan náà àǹsàbí kẹ́tẹ́ ti wá ìwòsàn sí wọ́n tí wọ́n jẹ ó pe àwọn mùsùlùmí pé kí wọ́n wá síbi àpèjẹ kan ni lágbọ́dọ̀ máa ṣọ́ra àwọn àfáà alátẹnujẹ ẹ̀yà àfáà alátẹnujẹ jẹ̀yí ìyá àlàlẹ̀ ó ti ẹ̀ tó níwọ̀n ọmọlúwàbí ká máa sọ́n tára máa skele tára máa jẹ èmi yìí mo ti ṣe rúkìá fún ọmọ rí bisikíìtì wọ́n fún ọmọ yẹn wọ́n máa ha bisikíìtì láwọn skul wa around the 1990s kódà wọ 2000 àwọn ọmọ tó bá ti lè jẹ bisikíìtì orin Jésù wọn máa kọ wọ́n ti mú ọmọ kábàá wọn ó tó orin 15 tí mo tá ń kà gan ó tó bí 15 láàrin 15 sí 16 oríṣiríṣi orin tí kò bára wọn mú lẹ́nu ìgbà tí wọ́n mú dédé ọ̀nà bó láti jẹ́ wọn ló ti sùkúù dé ní o ìní kankan wọ́n ṣe àsùkọ́ áhà bisikíìtì fún skul ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ náà láàrin report pé bisikíìtì náà jẹun orin Jésù wọn ní ìdákọ̀ ilé ẹ̀kọ́ yẹn lórí afẹ́fẹ́ ilé ẹ̀kọ́ tá a mọ̀ ní rábẹ̀ sí máa kọ orin Jésù bí ṣe ń kọ̀ọ̀kan ní fìkan lẹ̀ bá a ṣe bẹ̀rẹ̀ sí ṣerúkìá fún bá a ṣerúkìá dáyé kán àlùjànnú yẹn jáde kó lára rẹ̀ ara rẹ̀ balẹ̀ ǹjẹ́ ní orin tó ń kọ́ sótún kọ díẹ̀ ń bẹ̀ náà rán alé tí rẹ̀ wà láàyè súnmọ́ mi lára ẹ̀rẹ́ ọ̀ràn tí ẹ̀yọ kan báyìí mọ́ ọmọ ẹ̀yọ kan báyìí máa ń kọ́ mọ́ tọ́lẹ̀ kọ́ bí ẹgbẹ́ kó lọ́dá sọ́ọ̀sì lẹ̀ so wọ́n lè fún yín ní nǹkan jẹ o ẹgbẹ́ kó lè yín ọmọ pé o gbogbo àwọn fatuwa inú igbó tẹ́ẹ̀mú wá gbòòrò àbí fatuwa inú gbòòrò tẹ́ẹ̀mú lọ inú igbó ẹlẹ́nu sọ àwọn èèyàn lẹ́nu wọ́n tún wá pé làákàyè yóò gbé ibo wọn ti máa ń lò àdúrà fún bó wọn ti máa ń gbé kalẹ̀ ọ̀tẹ̀tẹ̀ lómi fẹ́ sọ pé sàn tára ìkú ọ̀sọ́ wọ́n jẹ́ mọ̀ sàn fatuwa tí ò tá à nídìí ẹ má jẹ oúnjẹ tí ọ̀yẹ́ jẹ o ibi ìgbà yìí àti bí táwa yìí ìgbà táwa wà yìí àti wọ́n à ń kírísẹ́yìn yìí wọ́n yàtọ̀ sáwọn tí wọ́n ń wí o ẹ gbọ́n mi sọ ká máa sọ́ra
ìjọba ń jáde ní eléyìí ni pé ọ̀tọ̀ Ọlọ́run tó burú tí Al-Qur'an nìkan sọ pé latajidanna ashadda an-nasi adawatan lilladhina amanu al-yahud. Àwọn tọ́ta àwọn ó burú jù sẹ́yìn mùsùlùmí iná làwọn Yahudi, àwọn làwọn Israẹli yìí, àwọn lọ́ta àwọn burú jù. Wọ́n ti pa èèyàn tó lé ní 44,000 ní Gaza, ọmọ kékeré tí mẹ́mẹ́ lé 16,000. Àmọ́ àwọn tí wọ́n ò rí mọ́ táà lè tí sí wọn mára 44,000 wọ́n lé 10,000. Wọ́n àrókù wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n tí lè yọ wọ́n níbi tí wọ́n wó lélu wọn lórí. 90% gbogbo ilé tí ń bẹ lù ni wọ́n wó. Wọ́n gbàgbé ìhùn kẹfẹsẹ̀ múlẹ̀ wípé gbogbo bó ṣe lọ ìyẹn ò rújú pé nítorí pé ẹ fẹ́ rìlíìsì àwọn èèyàn yín táwọn ti bí sọ páwọn ò ní pa wọ́n o, àmọ́ over 20,000 aráàlú àwọn tí ọ̀sẹ̀ yìí tẹ́ kó sẹ́wọ̀n láti bí ọdún nàmínálẹ̀ tẹ́ rìlíìsì wọn àtàwọn aṣíwájú kódà ètò kú ẹ̀ rìlíìsì òkú ẹ̀ pé kí wọ́n lọ sí nísìn ti Islam rìlíìsì ẹ bá ti rìlíìsì wọn tẹ́ bá ti rìlíìsì àwọn èèyàn tí náà rí àmọ́ ìyá wa sì rí wọn ọ̀pá ẹnìkan náà àwọn èèyàn tí náà táwọn náà kó wọn ọ̀pá ẹnìkan kan báyìí fúnra Israẹli náà ní pa àwọn èèyàn rẹ̀ ó lè bá àpá wọn lẹ́ẹ̀kan náà kí nítorí inú burúkú tí ń bíhun káwọn ọmọ ìyá má bàa rí ẹ̀kan tí wọ́n fi gbàwé wọn ti ẹ́ lẹ̀. Àwọn ìyá náà wá takú pé ogun tó bá rí o ṣe tó bá rí léèzì àwọn èèyàn wa ní tí a máa sì ń fẹ́ níbẹ̀rẹ̀ ogun kọ̀pọ̀ méjì náà ni. Ìgbà tó ogun lọ nǹkan mẹ́ta kan níbẹ̀rẹ̀ ogun ó ní gbogbo bọ́n ṣe ń kó èèyàn lọ mọ́sálásí Aqsa tí wọ́n ń lọ rí náà yàn bẹ́ẹ̀ tí wọ́n ń sí àwọn tí ń kírun tí ń sí àwọn lọ́wọ́ tẹ́ mú ibòmí tẹ́ ju ẹ̀rọ tajútajú sáà tí ń kírun bẹ̀tẹ̀ lé wọn dànù, ibòmí ẹ̀ súnná ìdáhùn yẹn gbádùn ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí máa kó àwọn jù tí ò lérò ókè ẹbẹ̀rẹ̀ sí máa kó wá sí mọ́sálásí láti wá máa yẹ̀yẹ́ mọ́sálásí wọn láti wá máa dọ̀tí mọ́sálásí wọn ẹ stop ẹ̀ tẹ́ẹ̀bà stop ẹ̀ àwọn ọba yìí jà. Ẹ̀kejì Hamas ń sọ yìí pé gbogbo ibi tí wọ́n ń kó ọjà wọlé jáde táwọn bá lọ́jà táwọn fẹ́ tà sínú Egypt àtàwọn àmì tí bẹ̀lẹ́gbẹ̀ àwọn Israel òun ni wọn gbọdọ̀ tà. Táwọn aráàlú bí náà bá lọ́jà tí wọ́n fẹ́ kó wọlé aráàlú bí ò lè wọ́n sàṣì àwọn ará Gaza sí inú Gaza ọ̀jẹ̀ wọn jáde ẹ fírí àwọn ẹ mọ́ tí bọ́dá àwọn pa ẹ mọ́ sọ pé kó jẹ ọ̀tọ̀ ògùn ọmọ wọlé mọ́ freedom. Nígbàtí ogun ìwá bẹ̀rẹ̀ wọ́n ń béèrè nǹkan mẹ́ta ẹ dákun nínú méjì tẹ́ ń béèrè o ẹ fírí wa àwọn aráàlú wa tẹ́ kó ẹ rìlíìsì wọn èwo ní ọ̀bá látẹ̀ ìmúlò aráàlú wa tẹ́ kó tẹ́lẹ̀tẹ́lẹ̀ nù ẹ kó ẹ rìlíìsì wọn mọ́sálásí Aqsa ṣé mọ́sálásí yìí ni al-isaru al-hamik bẹ́ẹ̀ ṣe ṣe gbogbo olú àwọn tẹ́jẹ̀ kẹ́lò ní ọ̀wọ́lẹ̀ ìjẹ̀ká náà jáde ẹ fírí àwọn gbàtógún wa dé àmọ́ ìyàwó rí pé ogun yìí wọ́n fẹ́ pa gbogbo ará Gaza ni wọ́n ó sì wọ́n gbólé ti bẹ́ẹ̀ kán lè wá kọ́ tuntun mé ìtọ́jẹ́ tiẹ̀ sórí ìlú ńlẹ̀ bí wọ́n sì máa ṣe é bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn ọmọ ìyàwó ní ogun yìí o àwọn náà ṣetán láti defend ara wọn ogun yìí sì lè dúró. Number one ẹ̀yin ni kẹ́ stop ẹ̀ lọ́dọ̀ yìí tẹ́lá ti stop ẹ̀ àwọn no stop agbára wọ̀ káyé ṣùgbọ́n yìí máa ní tí a ojú ti lọ. Number two àwọn tí ń lé wọ́n bá ti dé ìlú kan táyé sọ́ọ̀dì bá ti kó àwọn ọmọ ogun dé ìlú kan wọ́n lè wà aráàlú kó wọ́n àmà wọlé gbogbo àwọn tẹ́ ń lé ẹ̀dá padà sílé wọn. A request Hamas ní wọ́n dá padà. Ẹ̀kẹta gbogbo ọmọ ogun yìí ẹkókó olú àwọn kẹ́ẹ̀sì free border wọn. Bí Israeli wá ja ìjà yìí bó ṣe jà tó pé òun tóun ń fẹ́ Hamas rẹ̀ ọ̀pá olórí wọn ọ̀pá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó dá sí ó wá pàṣẹ́gì sàráàlú la bó ṣe gba gbogbo nǹkan jẹ́ tó àtàráàlú
àti jàmá Islam tí ń gbìjà wọn, àwọn méjèèjì wọn sọ̀rẹ́ndà. Wọ́n lè máa sọ pé ó tún ti pa wá o, ó tún ti wọlé o, ṣùgbọ́n pé àwọn sọ̀rẹ́ndà. Àdìpọ̀ sọ pé àwọn ò bọ́ àwọn Hamas, wọ́n bọ́ Hamas, wọ́n níjà àwọn nígbè. Wọ́n àdẹ̀ sọ̀rẹ́ndà fún Israel sì ń pa wọ́n jojoojúmọ́. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ ní ń pa jojoojúmọ́ tó fi pa more than 44,000. Obìnrin pọ̀ lọ́rẹ́rẹ́, àgbàlagbà pọ̀ lọ́rẹ́rẹ́, gbogbo àwọn tí wọ́n pa àwọn tọ́pọ̀ jù ń bẹ̀ 16,000 bẹ́ẹ̀ ọmọ wẹ́rẹ́. Lẹ́yìn náà àwọn àgbàlagbà tó ti darúgbó, lẹ́yìn náà àwọn obìnrin. Hamas gẹ̀gẹ̀ ni àwọn tí wọ́n pa ní Hamas. Blink, Minister for Foreign Affairs America, Jew ni ọmọ Israel ni, ó wá lọ jẹ Minister America fún ọ̀rọ̀ ọ̀tá. Òun ní sọ ní last week pé àwọn pé fún Israel gbàtíjà ìfẹ́ lọ pé Hamas kò sí pa, ó sáà ní wọ́n pa Hamas. Ipé gbogbo àwọn tí Israel rò bóun ti pa nínú àwọn Hamas ti rìkútù àwọn èèyàn ní ọ̀rọ̀pù wọn, pé Hamas ti wá ti padà sí bó ṣe wà kókó tó bẹ̀rẹ̀, agbára tí ń bẹ lọ́wọ́ rẹ̀ báyìí, agbára yẹn ti padà sí bó ṣe bẹ̀rẹ̀, táwọn rò báwọn ti bá sẹ́dẹ̀ nìkan. Yéṣu nìkan lọ sọ bẹ́ẹ̀. Àwọn ará Israel náà wọ́n ti ń ṣèwọ́de dòní ìdàrọ́ yìí láwọn alákatakítí rẹ̀ wípé ẹni ẹ̀lọ́ pa Hamas rẹ̀, ẹ̀sìn lọ hijack Gaza. A sì sọ wípé láyé wọn gbọ́dọ̀ tú àwọn ọmọ Palestine lẹ̀ ní ìsìn. Netanyahu ó ti wà force láti sọ pé wọ́n tú wọn lẹ̀. Netanyahu àwọn ọmọ ogun rẹ̀ ti ń palẹ̀ mọ́ díẹ̀díẹ̀ láti ní ìjẹrin. Ó ti àgbégbó wọn kó ọmọ ogun wọn lọ, àmọ́ wọ́n fún láàbalẹ̀ orúkọ nǹkan wọlé pọ̀ yóò bá wọn tó nǹkan bí 40 days. Àmọ́ kan díẹ̀díẹ̀. Netanyahu ó ti agree wípé àwọn bọ́dà tó wọ́n wá wọn tí ọmọ sọ ẹ̀tí wọn fẹ́ kọjẹ́ Hamas ní ọ̀sọ̀, wọ́n dẹ̀ sọ fún pé yíò kọ̀kan ẹ̀tọ́ wá rí ọ̀sọ̀. Netanyahu ó ní bí bá ṣe ń sọ̀rọ̀ yìí olórí Israeli, ó ní bí bá ṣe ń sọ̀rọ̀ àwọn méjì ọ̀rọ̀ kú Hamas, àwọn ọ̀fẹ́ kọ́ ìpítà àbáparí ogun fún Hamas náà tó wá máa darí Gaza lọ, ṣùgbọ́n bí sí àwọn ò tí rí alternative fún kíni Hamas. Ó ṣòro gan. Hamas ti padà sí bó ṣe Hamas ni wọ́n pè ní wípé ó yára recover, ó yára recover mi nǹkan mẹ́ta. Hamas ó yára recover mi mẹ́ta. Ibi ẹlẹ́ẹ̀kẹta tó burú jù òun náà ni kẹ́ ẹ pa ọ̀gá rẹ̀, ẹ pa àfá àwọn olórí wọn. Tẹ́ bá ti pa àwọn olórí báyìí, àwọn ìgbélẹ̀ àwọn olórí ti sẹ́ẹ̀tì lẹ̀ tí ẹ dá jẹ́ tẹ́ pa lọ, tí wọ́n burú ju ẹ tí ẹ ṣe kéde tẹ́ pa ẹ̀ gan lọ. Ó ní àwọn olórí tí wọ́n pọ̀ lẹ̀ tẹ́ pé kẹ́nìkan ó sún kẹ́lùmí ló lè rí ìgbà tí ẹ̀ náà lò ọmọ rí kọfà kíákíá. Number 2, ó ní agbára àti rìkúùtù ọmọ at any time. Tó ó fi ń bẹ fún Hamas gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn sọ́jà tó jójú lówó gangan tọ́wọ̀ bá ti hákùrá níta ọ̀gbọ̀dọ̀ jọ ìwọ̀n. Àwọn fún amákò ní Jésù lè tí á tí lòsílòbò gbogbo military system, gbogbo military organization ní gbogbo àgbáyé náà ọmọ ní tí á tí àti ọmọ fi ń kọ́fà ibẹ̀ làwọn èèyàn ti wá lè join. Òun náà tó wá ní iye tó gbọ́dọ̀ jẹ níbi kọ̀ọ̀kan. Sẹ́rí àwọn tó wá ní wípé àfẹ́jọ́ Hamas, àfẹ́jọ́ ogun rẹ̀ tẹ́jọ́ máa jọ rẹ̀, wọ́n pọ̀ ju àti àwọn oní Kùránì àtàwọn ẹ̀tìyà tí wọ́n pọ̀ ju wọn lọ ní ìgbà 4 lágbòjú ní ọmọ ogun Hamas fi ń jà lọ́wọ́ ní ìsìn lọ́wọ́lọ́wọ́ wọ́n ju 120,000 lọ. Wọ́n sì ní ó kọ tó lé ní 475,000 tó fọ́kọ́ lè pọ̀ fẹ́ gba training wọn náà fẹ́ jà. Wọ́n wá sí screen 475,000 ó rẹ́gísítà ó kọ nílùú sílùú ìletò síletò pé F1 training. Gbogbo ẹni tí wọ́n wá pa nínú àwọn Hamas bí ìdínlá wọn ò wọ 10,000. So wọ́n ti wá rí kútù àwọn míì sí wọn padà. So bó ṣe lè rí kọ́fà tó pé tẹ́ bá pa olórí rẹ̀ tẹ́lò bí kan ti tán, àwọn olórí mi ni yóò tó gúnbẹ̀ tí wọ́n tó dá ẹjọ́ ní tẹ́ẹ̀ sí kéde tẹ́ẹ̀ pa lọ ó dé ní. Ó tó lè rí kọ́fà ọmọ mẹ́mbà rẹ̀ tẹ́ bá pa. Ẹwà mọ́ tó burú jù tẹ́ bá ba weapon rẹ̀ jẹ́, abẹ́ discover weapon rẹ̀, ẹwà kò abẹ́ destroy rẹ̀,
ó lè dá padà kíákíá tí wọ́n tún mìíràn ṣe torí wípé over 90% weapon tí wọ́n lò wọn ò jẹ́ kó weapon kankan wọlé kódò owó ọ̀wọ́lé wọ́n wà nínú àwọn tó bá wọn dá gba fíṣẹ̀bí láì ó ti ẹ̀ máa lọ̀dọ̀ àwọn tẹ́bi ń pa Palestine ọ̀há ni owó yẹn wà ní Egypt yẹn wà ní Lebanon yóò sì wà Syria wọ́n ti fọ̀pọ̀lọpọ̀ ránjẹ tí wọ́n kó wọnú Gaza Israeli ọjọ́ wọlé nígbà tó ń jẹ ọ̀wá wọlé ní weapon wọn wọlé but over 90% kése ìṣẹ̀ṣẹ̀jẹ̀ṣẹ̀ over 90% gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ wípé ọ̀ràn Hamas lọ́wọ́ kò sí kankan tí ìmá ìràrùn tó lè fi ran Hamas lọ́wọ́ ló ti lè wọlé bẹ̀tẹ̀ àwọn tí bá ń bẹ́ ń tanú wọn bí àwọn tó wà ní Lebanon ẹ lè fi nǹkan ránṣẹ́ sí wọn wọ́n wà máa wá ìgbà wo làwọn náà lè fi nǹkan ránṣẹ́ tó sì rọrùn tó bójú sọ̀rọ̀ láti fi ránṣẹ́ sínú ilé náà ló ń jẹ àtòògùn àtúnwò èlò ìyẹn ẹ gbé fúnjọba Egypt mọ̀nàfíkì òun náà wá fi tìjú àtàgídí gbé wọlé tó lè wọlé nù wọ́n mọ̀ dáadáa ní gbogbo tí a ti ń jà ìmí wọ́n gbà lọ́wọ́ Israeli náà ni ìmí ìtọ́pọ̀jù fúnra wọn ni wọ́n ṣe ìbọn tí ó lè rìn kìlómítà 150 kìlómítà láti pẹ̀tẹ́ bá yìn bí yóò fẹ́ dínkù yóò tẹ̀ kọjá Ìbàdàn ìbọn tí ó lu ìgìrìjá wọ́n yìn láti ibi irúwò yóò sì lọ wọlé sára gírí nìbàdàn yóò sì lùjá àti 150 kìlómítà èyí tí ó ń lò gan torí yìí ní 150 kìlómítà yẹn wà ó ẹ̀bì díẹ̀ ó lójú tí wọ́n máa ń gbé sí ṣùgbọ́n tí wọ́n máa ń rí gbé káàkiri 130 kìlómítà ni wọ́n fi pa ìmọ̀ye àwọn ọ̀gá ni wọ́n máa ń sùn àwọn ọ̀gá sọ́jà Israeli wọ́n fi pa ìmọ̀ye wọn ní àti distance tó jìnnà bí kéèyàn máa yin ìbọn láti ibẹ̀ ó sì máa pa àyàn ní pápá kéèyàn yin ìbọn láti ibẹ̀ ó sì máa pa àyàn pápá sẹ́gbẹ́ ká tó rí ẹ tó yìnbọn ọ̀nà ó sì kiri àníbọn tí ń rin 107 106 títí di 113 kìlómítà tó fi lè rìn nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n ní ọ̀nà tẹ́ẹ̀pẹ́tẹ́ bá wọ ilẹ̀ bí mọ́tò lè máa gbé wọlẹ̀ wọ́n gbẹ́ kòtò tẹ́ bá wọlẹ̀ láti wò mí mọ́tò lè fi lọ já sí àárín Ìbàdàn torí kìlómítà 50 kìlómítà wà 65 kìlómítà wà mọ́tò kódà tírélà yóò rìn lábẹ́ rẹ̀ gbogbo àwọn kìíní ìlọ́jẹ́ kí wọ́n lè bẹ̀tìjà tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí kìí ṣe ìjà kòtò gbogbo kòtò tó kù Ísírẹ́lì ọmọdé wà tọ́lọ́pọ̀lọpọ̀ kòtò yẹn kòtò weapon ni tàṣínú rẹ̀ dẹ̀ máa ń le Ísírẹ́lì ọmọdé tó wà ìjà tí ń bẹ ní ìsìn on ground ni ilé sílé ni wọ́n á jáde sí Ísírẹ́lì nígbà míì torí pé àwọn kòtò kan bẹ lọ pé tẹ́ bá wọlé bí irú ọ̀kan náà lẹ́ti jáde àwọn náà ń lò ojú nìsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àyè ló ń wà wọ́n kàn wọlé wọ́n sì jáde mẹ́wọ́n wọ́n sì yẹn bá wọ́n tún wọlé wọ́n tún jáde mbò mìíràn díẹ̀ nìsẹ̀ òní wọ́n ń lò ní àìpẹ́ yìí bí tó lé mẹ́wàá àwọn sọ́jà Ísírẹ́lì tí ń sunkún ní Ísírẹ́lì gan ní wọ́n parẹ́ ẹ̀kan náà ìjà tí ń bẹ́ẹ̀lẹ̀ lọ́wọ́ báyìí Ísírẹ́lì gangan fi discover rẹ̀ pé ọdún mẹ́ta kò lè stop yóò lébi tí Ísírẹ́lì lè succeed ni pé weapon Amẹ́ríkà ti lò ọ̀pọ̀lọpọ̀ weapon yẹn nítorí Afghanistan wọ́n fi ṣe àti nítorí Russia ní àwọn bunkers tó pé bẹ́ẹ̀ bá fẹ́ bọ́ǹbù ẹ ṣẹ̀ṣẹ̀ lọ gbé bọ́ǹbù gbàlódé wá ni àwọn bọ́ǹbù gbàlódé yẹn wọ́n olójú orílẹ̀-èdè tó lè rà gan àwọn yẹn wá ní Israeli lò so Israeli ó ti pòfo more than $65 billion lọ́nà lórí ogun yìí àwọn ọmọ ìyá ìgbàtẹ́ ń sọ̀rọ̀ lánàá wọ́n ní èlò láwọn pòfo wọ́n ní tọ̀bí àlè ti tàwọn gbogbo táwọn pòfo pátá à ń rí kọfà rẹ̀ ní ojoojúmọ́ kò sí àkàtà pòfo sọ́nà ní àkàtà tẹ́lẹ̀ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ kẹ́tẹ̀ wọn tí wọ́n bá sọ wípé àwọn rí kọfà àlàyé ẹ̀ ń bá mọ̀ wọ́n ní ọgbọ̀ yèmí mọ́ tí ń sọ tí àwọn pẹ́tọ́ pé ẹ̀jẹ̀ kó rí nǹkan kan kó wọlé wọn bá ní ọ̀nà owó jáde lórí lápèjú ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbọn wọn tí ń ṣe ilé tí ń wó yẹn wọ́n sábà máa ń lo orin pọ̀ nínú àwọn tí ń kọ́lé ju ara Gaza ni bẹ́ẹ̀ náà nínú àwọn tí ń kọ́lé ju Middle East ara Gaza àti Israeli ni Israeli ń kọ́ ilé ìtẹ̀ pẹ̀lú kọ́mọ balẹ̀ Palestine kọ́mọ kọ́lé lórí àwọn Palestinian náà tó bá ti wọlé wọn ó tó kọ́ tó wọ́n ń kọ́lé gan tó wọ́n mọlé kọ́ àmọ́ nínú ogun tọ́lọ̀ yìí bá ṣe ń ba pipe omi jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ń wo ilé uptia ńláńláńlá ẹ bá wo uptia tẹ́fẹ́ ṣe ńláńlá ìwádìí orin fẹ́ lò gbẹ̀
àwọn irin yẹn làwọn ọmọ ìyàwó ń lò tí wọ́n fi ń ṣe ọ̀tá. àwọn páìpù yẹn ètò bá ti tóbi ń bẹ̀ wọ́n fi ṣe mísáì. àwọn mísáì kan bẹ tó bá yìn ọjà ní ó ti bọ́lẹ̀ ní ó ti bá tán fẹ́ kọ́ bá ilé iṣẹ́ àgbẹ̀kọ́ tó bá yìn Ìbàdàn ní ó ti ṣe kíni ní ó ti gbó. ìmí tó bá ti yìn láti inú gáàsì àwọn yìí kan lé last week tó yìn sínú ẹ̀ka àìsẹ́lì gẹ́gẹ́ pé aṣọ ń bẹ́ ìyẹn ní àwọn kan fi ń ṣèwọ́de ní sọ pé ẹ̀yìn tí ì pa máa sì ẹ̀bí ní wọ́n stop ogun ṣe fẹ́ pa wọn ni. ìyẹn agbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ àwọn ọmọ ìyá tí awé àdíyèsí kan bẹ tánà bí sọ nípa wọn ó ní kò sẹ́ni tí ó wọ́n ènì wọn ó ní kódà tó bá di òpin ayé gbogbo alágbára ayé ní ọba wọn jà àwọn tọ́jú ọmọ ìyá wọn góòsì mọ̀nàfíkì tí wọn ò ní sọ́pọ̀tì wọn ó níbẹ̀ tí gbogbo àwọn alágbára ayé bá dá agbára wọn jọ tó fi bá wọn jà wọn à ní wọ́n ènì wọn tí dàjáàlì ó fi dé àdíyèsí tọ́lá láàfíà dàjáàlì the last member group yẹn lọ́rọ̀ bí sọ ó ní dàjáàlì ní ọjọ́jà àti ìkànnì wọn dájú pé jàmá yẹn ọjọ́ orí rẹ̀ ó ṣe kí ni yọ jagun ọjọ́ orí rẹ̀ sì ti jagun báyìí bí Israẹli ṣe bọ́n ṣe dá Israẹli lẹ́lọ bẹ̀rẹ̀ Israẹli ti dọmọ 76 years báyìí ọdún tí ń bọ̀ ní ó kù 77 years orílẹ̀-èdè ẹlẹ́kẹta ṣeré orílẹ̀-èdè aláwọ̀kọ́ tí wọ́n dálẹ̀ owó ni at age of 77 orílẹ̀-èdè ẹlẹ́kẹ̀ẹ́jì asmoism ní ìgbàgbọ́n gbókọ wọn òun náà ló 77 years orílẹ̀-èdè ẹlẹ́kẹta orílẹ̀-èdè tó jẹ́ the last orílẹ̀-èdè òun ló lo 76 lọ́kọ̀ ọdún kàpẹ́rẹ́. So kí ni èsì ogun yìí benin bá ti ilẹ̀ Israel èsì ogun ni wípé gbogbo kò síbi tí olórí Israel yóò dé ní báyìí yàtọ̀ sí kọrí sí Amẹ́ríkà kódà tó bá dé France àwọn nàṣìtò náà human rights tí wọ́n ṣe mùsùlùmí pàà wọ́n ti lọ ilé ẹjọ́ lẹ̀ pé tó bá wá sí France àwọn òmù wọn ó ti mọ́lé pẹ̀lú ilé ẹjọ́ àgbáyé tó ti dá ẹjọ́ pé kán mú òun àwọn tí wọ́n ní wọ́n múnú àwọn olórí Hamas ti kú Israeli ti pa wọ́n tí wọ́n tó kù tí wọ́n ń wá báyìí wọ́n náà ní olórí Israeli Netanyahu àti defense minister rẹ̀ àtàwọn àgbà àwọn ọ̀gá lọ́gà nínú ìjọba Netanyahu ó ṣe é ṣe kọ́ pé the last year ní Israeli lò lọ́lẹ̀ ayé rẹ̀ torí pé orílẹ̀-èdè wọn ìkọjá 77 years ìkọjá kí ni o 77 years orílẹ̀-èdè àkọ́kọ́ tó wọ́n kọ́ dálẹ̀ báyìí náà 77 ni ó sì parẹ́ ìkejì náà 77 ni ẹlẹ́ẹ̀kẹta ni the last year tálùkù àmì pé sọ pé tó bá di òpin ayé ń kó gbogbo ìjọ ibi tẹ́bárí kẹwàá ń kó ìjọ sójú kan náà Ọlọ́run sì kún ọjọ́ sínú Israel wọ́n ti wá àwọn American tó jẹ́ Jew tí wọ́n migrate kúrò ní America wá sí inú Israel mbẹ́mbẹ́ àwọn Spanish wà àwọn British wà Russian wà France wà oríṣiríṣi orílẹ̀-èdè wọ́n ti kóra wọn jọ gẹ́gẹ́ bá Al-Qur'an ṣe sọ Al-Qur'an wọn sọ pé tó wá dògbà ayé wọn àgbé àwọn ẹrú akadìdí wọ́n lè bí àpáàrà fàjásù kẹlẹ́ àlàdíyà wọ́n bá wọlé tọ̀ yẹn ló jẹ́ pé báwọn bọ́ra yẹn ṣe lọ ní 7 October ọdún tó lọ lọ́hùn ṣé wọ́n wọlé tọ̀ Israeli ní òun ò rí wẹ́rì gbogbo tí lábá báwọn jà pátá wọn ò wọnú Israeli wọ́n lè ju kẹsàn ní Israeli o mọ̀ fún akọ́ gbogbo wọlé wọ́n ń jà ní bọ́dà ni àbáwọn tí wọ́n rò bọ́ àwọn èsè gọ́ọ̀mẹ̀ntì ìjọ lásán lọ́wọ́ wọnú Israeli lọ àwọn tó ìgbà tí expert kan sọ̀rọ̀ nípa àwọn ọmọ ogun onígbà tó ń wọ́ ọ̀chẹ̀ òun òye pé Amẹ́ríkà gan kò tó bẹ́ẹ̀ kọ́ operate irú operation yẹn number one wọ́n bírèkì monitoring tí ò sírú ẹ̀rí tí ń bẹ ń bọ́dà tó yẹ pé national security àwọn kílẹ̀ máa ń gba àwọn ọmọ ogun bọ́dà gbogbo wọn Mossad àti Shabak gbogbo ọ̀nà mọ́nítọ̀ eré àtàwé wọ́n àdẹ̀mọ̀ ìgbà táwọn bọ́dà ya lójijì wọ́n lọ ṣe bàálù tó lè gbé èèyàn kan pé wọ́n ó tì ní yọ́ àmọ́ fò òun lọ́wọ́ ń gbé wọn fò wọnú Israeli torí Israeli ti fẹ́ǹsì gbogbo ìlú ẹ̀ẹ̀kan lè lọ́fẹ́ báyẹn ìkejì wọ́n lọ wá bọ́ǹbù tó lé wọ́n fi fọ́ fẹ́ǹsì yẹn níbòmí àwọn kan fò wọlé látòkè wọ́n dẹ̀ wọlé wọ́n dẹ̀ kó bí more than 1,000 Israeli wọ́n kó wọn pamọ́ tẹ́ẹ̀fì wọlé tẹ́ẹ̀fì jáde Israeli ò rí ẹ stop yí pé kò sí orílẹ̀-èdè lágbá kan
tọ́dọ́rú ẹ̀ wò rí gbogbo ìjà táwọn alábárí kí wọ́n bá wọn jà àwọn alábárí náà ti bá wọn jà nígbà wọn ò ṣe é bájà làwọn alábá sẹ́mi náà ya mọ̀nàfíkì. so àwọn ọmọ ìyá yìí wọ́n ń jubilate láti bí ìjẹta àwọn aráàlú ń jubilate bẹ́ẹ̀ nínú ń bí sẹ́ẹ̀ wípé tá a payín ẹ tí wọ́n á jáde tó ń jubilate kí ni dùnú yín gan òun wá ní analysis tí wọ́n ń ṣe tí wọ́n fẹ́ kí gbogbo ọgbà mú ẹni tí ń ṣe analysis yẹn oníròyìn CNN ní Amẹ́ríkà ni ó lóun rìn láàrin wọn ó lè lè rẹ́nìkan báyìí tí ó sọ̀rọ̀ against Hamas 2 ẹ̀ lè rẹ́nìkan láyè kọ́ sọ̀rọ̀ bíi mọ̀nàfíkì ẹnìkan báyìí ẹ̀ lè rí ó ní kódà tẹ́ bá lọ́dọ̀ àwọn ọmọ kékeré wọn lẹ́yìn tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ lẹ́nu ọ̀rọ̀ wọn máa burú jàgbà lọ ọlọ́run ọmọ ohun tí wọ́n ti ẹ̀rọ ẹni tó bá ti kú ni pé yóò di ẹyẹ tí ọmọ fònú àlùjánnà kiri ẹ̀rọ tí ń rìpọ́ọ̀tì yìí wọ́n máa ó èrò sí ẹ̀rẹ̀ ni ó ní gbogbo àwọn ọmọ pátá 90% wọ́n tẹ́ bá bilẹ̀ pé bọ́ọ̀lù àwọn ọmọ kékeré tí ń pa wọ́n ni ìyẹn ti wù lápá wọ́n ti ń fònú àlùjánnà wọ́n tó àwọn sọ pé èmi náà ó fònú àlùjánnà tó bá ti pa èmi náà máa fònú àlùjánnà ó ní owó orí ibi tí ìmánì kù sí lórí ayé àti ìmánì tí Christian máa ń ní sọ́lọ́hun àti ìmánì tí mùsùlùmí máa ń ní sọ́lọ́hun owó orí ibi tí ẹ ti nírú ìmánì ará Gaza lórí ilẹ̀ ayé owó tí káàkiri ọ̀pọ̀lọpọ̀ kọ́ńtù lágbàáyé owó orí oní ìmánì di ará Gaza ọlọ́wọ́n ṣàánú àwa náà kọjá lẹ́kọ̀ọ́ kọjá ní ìmánì ẹ̀yìn wa ọ̀rọ̀ Gaza ẹ̀yọ kánú tàbí mẹ́nubà ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì níbi inú Ọlọ́run tó bẹ̀rẹ̀ láti January 7 kan ìbínú Ọlọ́run ni o ńgbà tó kù bí ọjọ́ kan àbí méjì wọ́n ń ṣe ayẹyẹ kan àwọn oní tí wọ́n ṣe tíátà yẹn náà wọ́n ṣe fíìmù àwọn ni wọ́n ṣe ayẹyẹ wọ́n wá ń àwọ́ọ̀dù àwọn kan wọ́n fún ọ lẹ́bùn wọ́n á mọ́nítọ̀ gbogbo tí wọ́n fún lẹ́bùn pé kọ́ wá dúpẹ́ ó dàgbé 13 ni wọ́n gbogbo wọn pátá èèyàn méjì wọ́n dúpẹ́ fún ẹ̀sìn tẹ́sẹ̀ ní pé àwọn fẹ́ mọ iye ẹjọ́ rẹ̀ pé thank you God bẹ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ bí kọ́ sọ pé thank you my mom thank you my dad àwọn ọ̀pẹ́ thank you for the kini organizers ẹ̀tọ́ wa ní kọ́wọ́ sọ̀rọ̀ lòun á jábọ́ lọ́wọ́ ní sẹ́ẹ̀rí pé lu Angeles yìí ní California kì í ṣe ìlú ọlọ́run ráyè ń bí ipé gbogbo ẹni tí ń dúpẹ́ ń bí ààrẹ nìkan tó sọ pé thank you God pé ká pàtẹ́wọ́ gbogbo wọn náà rẹ́rìn bẹ́ẹ̀ náà kan sọ fún mi pé ọ̀rọ̀ bínú Ọlọ́run lẹ́ ń sọ yìí ẹ ṣe àyà pé àbáyé ìlú ìdẹ́rì ibẹ̀ là ń jù Israẹli ibẹ̀ wọn pọ̀ sí jù ibẹ̀ ní nǹkan ni wọn bísínẹ́sì wọn wà ìlú tẹkinọ́lọ́jì ni kò sílùú kan tí technology company tọ́pọ̀ sí tó California ibi tá a wí àwọn olówó pọ̀ mẹ́lẹ̀ rẹ̀ ìtọ́pọ̀ jù ní àwọn olówó náà àwọn jù náà ni àbí tó tọ́pọ̀ àwọn olówó tí owó jẹun tó háì jù ìlú yẹn jóná bí Amẹ́ríkà ṣe develop tó ní technology lọ́làjú lówó lọ́gbọ́n ní gbogbo rẹ̀ wọ́n àrí ẹ̀ka ṣe ṣe ó sì ń jóná dàrọ̀ yìí ó ti lọ́lẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ìmí tó ń jáde tuntun kan jáde lánàá èmi ìbò tí wọn rò bí iná ọ̀là ń bẹ̀ ní ìjẹta ọjáde lónìí náà wọ́n tó ti rí bòtó jẹ pé wọ́n rò bí wọ́n ti padà ẹ̀bẹ̀ àti tó ń jó àlè ewé tútù ń jóná àwọn tó rò bí pé iná lè débẹ̀ ìgbà wọn lọ wo 10 days sílẹ̀ fi ń jó tí wọ́n lọ wo kí ni America lose wọ́n rí pé Israeli òun lose $65 billion láàrin ní tí ò ju bí ọdún kan àti oṣù díẹ̀ tó fi ń ba nǹkan jẹ́ nílùú Gaza lọ ètò pé ó ti affect economy wọn ètò wa burú jù ní ìlú yẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá ṣiṣẹ́ tí wọ́n ní ìdí tí wọ́n gbọ́dọ̀ má gbé wá Israel wá ṣiṣẹ́ tó wọn ò ní irú àwọn expert yẹn nínú Israel àtàwọn ọmọ Israel náà tí wọ́n fi agídí dúró kílùú yẹn lè lọ́jọ́ iwájú tí wọ́n tó pé expert làwọn náà 90% tí wọ́n ti sápò ní Israel wípé àwọn olè jẹ́ kéèyàn pa wọn 90% tí kò rújú ọ̀pọ̀lọpọ̀ àwọn ní company ẹ̀sẹ̀ rẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n invest sí Israel ni wọ́n ti sá lọ 65 billion tá à ń sọ yìí àṣà àti ìgbà yẹn ní nǹkan tó tó bí oṣù kan sí ìsìn in ti Israeli lose ní everyday ó ti times 10
kápẹ́ ní sin 1 billion ní lose ní everyday ó ti di 10 billion ẹgbẹ́ mi sọ ó ti di 10 billion especially lẹ́yìn ìgbà tí wọ́n rò bí àwọn ti parí ìjà ti Lebanon tó wá kú Gaza nìkan ìgbà tí àwọn Hezbollah tí àwọn àgbáyé tẹnubọ̀ tó ní kí wọ́n stop ní Lebanon wọ́n á rí i pé sí stop wọn kò affect Gaza eegun Gaza gan sì tún ṣe kéde ó tún lé sí ni Israel padà confam pé Hamas tẹ́ bá ti ń pa ẹnìkan báyìí èèyàn méjì ní ọmọ ọ̀rọ̀pọ̀ ẹ̀ tẹ́ bá ti ń pa báyìí wọ́n ní agbára àti máa tún èèyàn míì gbé wọlé torí bó ṣe pé nǹkan wọ́n pín ní díẹ̀ ni irú lápẹ̀jọ́ ìṣẹ́ àwọn leader Hamas tẹ́ ẹ bá pa ẹnìkan èèyàn mẹ́ta ní mẹ́lẹ̀ ibi tó bá ti wá kéré ju èèyàn méjì ní mẹ́lẹ̀ ìkejì wọ́n ṣòro pa àbúgbé ra gbogbo ilẹ̀ gbọ́ tí CNN gbàgbé Israel kéde jẹ̀sẹ̀ àdá kéde wọ́n ti pa àbúgbé dá o olórí àwọn ọmọ ogun Hamas wọ́n ti pa o asa tí jẹta ọ ń sọ̀rọ̀ Israel gan ti wá confirm ní last week pé ó rà nǹkan wà láyé lóòótọ́ ló ṣùgbọ́n àwọn fúra kọ́kọ́ wọn pé ti sá lọ Egypt ọlọ́wọ́ sàpò kó bẹ̀rẹ̀ kan fíìdì lòun wà ọ̀rẹ́ sí ẹ̀ka tẹ́nì kó ṣe àgbà tí ikú ọlọ́run bá sìnkìnnì ọmọdé òun gangan ló wà ní Maidan ké ṣe Yahya Sinwar olórí ọ́fíìsì wọn ni olórí ìjọ ni àmọ́ àti wọn bẹ́ẹ̀ fíìdì tí wọ́n ń jà gangan olórí wọn ni Abu Ubaida ó ti lé ní ẹnu ṣe ìjà yìí ó lé nígbà mẹ́wàá tí wọ́n àtàkì ẹ̀tẹ́rù bóun làwọn àtàkì tí wọ́n rẹ̀ pa ìtọ́ wá dá a lójú jù pé òun gangan ni wọ́n á gbé jáde òun náà wàá dá a lé fún bí ọ̀sẹ̀ bíi mélòó kan téè ní ìgbà fún òkúra tọkùnrin yóò ti kú báyìí kó tó àdìpọ̀ sọ̀rọ̀ jáde ọkọ̀ ń send text message àyàn ní àkèsò ni wọ́n bá ṣe ni wọ́n wà ohun gangan wá jáde wá sí orí tẹlifíṣàn so àwọn yẹn ọlọ́run fi hàn ó fi kọ́ ayé lẹ́kọ̀ọ́ ni òfò tí Amẹ́ríkà ṣe owó tí Amẹ́ríkà lò sẹ́yìn pé $65 billion ní sẹ́yìn lò títà Amẹ́ríkà lẹ́nu 10 days báyìí ó lù sí ilẹ̀ 40 hectares tí ò ṣeéṣe kankan mọ́ ó ti jóná ilẹ̀ tẹ́ fi ń dáko 40 acres tí ò ṣeéṣe hectares tí ò ṣeéṣe kankan mọ́ ó sì lù sí ilé 13,000 tẹ́ jóná tẹ́ bàjẹ́ láàrin ilé àti company àwọn company àti ilé àwọn building ńláńlá tọwọ́jú ẹnìkan bẹ́ẹ̀ ilé rẹ̀ nìkan ní òjò náà gbogbo lójú ẹlẹ́gbẹ̀ẹ́ lòjò náà kí ló dé mùsùlùmí lẹ́ni yẹn èsì máa ka Quran ọ̀dẹ̀ máa wọ́ọ̀nù wọn gbogbo ilé tó sọ̀rọ̀ jẹ pátá lójú náà ilé tí ẹnìkan ní òjò náà ọmọ ìyá ìbínú Ọlọ́run fún Amẹ́ríkà nù kápẹ́ ẹnìkan lọ́lọ́wọ́ ọba dúkìá bá ń jẹ l'Amẹ́ríkà Amẹ́ríkà lè parẹ́ kọ́paran rẹ̀ bẹ̀tí fún Ọlọ́run gangan lọ́lọ́ múná rẹ̀ wá tó pé àwọn gan ó ti kó bá ẹkọ́nọ́mì wọn nǹkan ti ṣe ẹkọ́nọ́mì wọn báyìí torí èyí ti pọ̀ jù ní àsìkò tí òṣùwà tún á ju 10 days péré lọ 10 days $275 billion CNN ti gbé Yesera ti gbé gbogbo station ti gbé $275 billion l'American lose láàrin 10 days péré kí ló dé òun náà wà náà tọ́ lọ bá Gaza jẹ́ ẹ wá wọ Ọlọ́run ẹ bá Gaza jẹ́ ọlọ́dẹ bàlù tì í náà jẹ́ Israel náà bẹ́ẹ̀ náà ṣe bí tiẹ̀ náà ṣe lọ rẹ̀ rẹ̀ sọ Israel ò tó kankan kò fẹ́ẹ̀ tó state kan l'America gan kọ́ wá jẹ́ pé tí ò tó state kan l'America wá lose $65 billion àwọn Hamas gbogbo tí wọ́n lose àwọn orílẹ̀-èdè Turkey Qatar wọ́n ti ń sọ àwọn máa ń kọ́ padà èrò Turkey nísìnyí ó ní gbogbo hospital tọ́jú hospital tẹ́wọ́n fi ń pe orúkọ tòun òun ọkọ̀ lọ́nà tó dáa ju bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ Qatar sọ wípé at least wọ́n sábà pé ilé 3,000 tí wọ́n bá bàjẹ́ wọ́n kọ́ ilé 3,000 tí wọ́n bá bàjẹ́ wọ́n máa kọ́ kódà Saudi Arabia àtẹ̀jẹ́ mọ̀nàfíkì gan àwọn kan sọ fún wọn wípé àwọn ò fi $2 billion lẹ̀ láti fi tún ètò ìjọba sí torí wọ́n ti bà gbogbo dúkìá ìjọba náà jẹ́ so gbogbo kálukú Russia bí Russia ṣe wà ó náà máa wọ̀rí gbogbo iléeṣẹ́ ọlọ́pàá wọn àwọn òwò help táwọn bá lè ṣe oríṣiríṣi ní àwọn tí wọ́n ti ń donate láì tí bẹ̀rẹ̀ láì tí ṣe kí ni o láì tí bẹ̀rẹ̀ kankan so ará Gaza tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó láwọn tó fẹ́ ṣàánú ẹ̀ tó pọ̀ ètí sẹ́ẹ̀lì wá sí ó wá jẹ́ kí wọ́n times 2 àwọn tó fẹ́ ṣàánú ẹ̀ so ọ̀rọ̀ méjèèjì yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n ó jẹ mọ́ra wọn alẹ́kọ̀ọ́ta lè kọ́ bẹ̀rẹ̀ kọ́ ní pé Ọlọ́run wà pẹ̀lú àwọn ẹni Ọlọ́run àwọn lè máa rò pé báyà dúkìá bàjẹ́ bẹ́ẹ̀ báwo làwọn ọmọ ìyá ò ṣe ṣubú ìgbàgbọ́ nù mùmínì yàtọ̀ sí mùsùlùmí Ọlọ́run ní wala yajalallahu
alal mu'min wala yaj'al Allahu lil kafirina alal mu'minina sabila kèfèrí ò ní wín ní múmìnì kìí ṣe mùsùlùmí o mùsùlùmí kèfèrí lè wín ní àmọ́ múmìnì nínú wa tí òun lẹ́fù ẹ̀kọ́ já mùsùlùmí lásán wọ́n lè wín ní àwọn yìí sùnmí tọ̀tẹ̀lé ẹnìkan ń pàtàn bàtàbàtà ẹnìkan ń pa ìtàn ìtàn ọ̀tẹ̀ ó fẹ́ sọ wípé Ìwó kọ́ ni Islam kọ́kọ́ wà nílẹ̀ káàró òjèrè ó wá ń pa ìtàn bàtàbàtà èsì ọ̀rọ̀ ẹ̀rí ó ń tàn ọgọ́ sí nǹkan mẹ́ta tó jẹ́ fact aláwọ̀kọ́ ni wípé nítorí fẹ́ fi takò wo òun náà ni mọ́sálásí tí wọ́n kọ́ ní 1550 sí Ọ̀yọ́ ilé mọ́sálásí tí wọ́n kọ́ ní 1550 sí Ọ̀yọ́ ilé ó ní mọ́sálásí alákọ̀ọ́kọ́ tọ́kọ́ wà nílẹ̀ Yorùbá ó ní mọ́sálásí ni gbogbo òwe tó bá fẹ́ kàlé lórí àtàwọn tó bá fẹ́ bi léèrè lọ béèrè òṣòmù sínú ẹ̀kan nígbàhùn nílùú Ọ̀yọ́ Ọ̀yọ́ ilé ni wọ́n ń pè bẹ̀ Ọ̀yọ́ ilé gangan ní ìgbà tí wọ́n sọ̀rọ̀ kò sí ti jẹ́ Ọ̀yọ́ ilé ó ti tú Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹfà ní ń bẹ ń bi tẹ́ rí hùn Ọ̀yọ́ tẹ́ rí yìí tẹ́ ń jọba tuntun ń bẹ yìí Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹfà nù Ọ̀yọ́ ilé ò sí mọ́ mọ́sálásí 50-50 ní ò sí mọ́ mọ́sálásí 1550 ohun gbogbo bí wọ́n bá ti sọ pé òun àkọ́kọ́ sílẹ̀ Yorùbá wọn ò ní fún àwọn àjòjì tí wọ́n yé sí Yorùbá àwọn àjòjì mùsùlùmí tí wọ́n á ṣòwò tí wọ́n yé sí Yorùbá náà kọ̀ fún Yorùbá kan báyìí ò sì kírun bẹ̀ ẹni yẹn tó wá ta bòtòbòtò kan ó ní Ṣàngó tó jẹ́ tó lé ẹ̀gbọ́n rẹ̀ kúrò lórí oyè tó fi àgbàjọba ó lóun gan nígbà tó fi wà ní ọ̀dọ̀ àwọn ṣé àánú pé ni ó rí Islam ọmọ ṣe Islam ó wò Ṣàngó ẹlẹ́bọ ni tí máa yọ náà lẹ́nu Ṣàngó ọkọ ọya ìyàwó ẹ̀bọ ni òun náà ẹlẹ́bọ ni abẹ́ẹ̀kọ́ ni Ṣàngó ó pokùnso ni kò sí tó kan Ṣàngó àti mọ́sálásí olódò kò sí tó kan Ṣàngó àti kíni ẹwà ọmọ knockout ẹni tá a wí yìí ọmọ pé rẹ̀ ní àwọn ọmọ bàbá ṣéga Ádámà pé òun fẹ́ràn bàbá Ádámà àlè lórí lọ́sọ wípé Islam ti wà ń lu wò ó kí Islam tó wà lọ́rin kódà Usman Dan Fodio kìí ṣe jihadi ẹ̀ tí Islam tó wà lù wò bàbá ṣéga Ádámà lọ́sọ pé mọ́sáṣí àkọ́kọ́ lẹ káàárọ̀ òjíire kẹ́dà ṣéga Ádámà mi àwọn kọ̀wé bí oríṣi bíi mélòó mi náà àná ṣe ìbátú ẹ̀ kódà bàbá lórí gọ́gù béèrè pé mọ́sálásí alákọ̀ọ́kọ́ tọ́jẹ́ ti mọ́sálásí mùsùlùmí Yorùbá má sọ pé àwọn fọ́rínà ó wáyé pé fọ́rínà àwọn ọbọ̀ ó gbé ọ lọ sọ́yọ̀ Ọ̀yọ́ ilé tàwa rí kò sọ́yọ̀ ilé mọ́ nọ́mbà 2 mọ́sálásí nǹkan òsì mọ́ mọ́sálásí Sheikh Adam júwe iná ìṣẹ́lá mosque ten wí kódà ìtàkàn bẹ táwọn ọlọ́run ọba lè mọ́ láìpì tó bẹ́ẹ̀ kó tó di 1650 kankan Islam ti wà ń wò àwọn tẹ́lẹ̀sì ń ṣe Islam ní wo wọn ni mọ́sáàsì ṣùgbọ́n most prominent mosque tó bá jáde sí tí gbogbo òun náà follow tí wọ́n mọ̀ tó gbajúmọ̀ jù Central Mosque òun lọ́wọ́ wọ́tàn èyí tá a tó fi ń pàtàkì pé àwa làgbàyé yìí nílẹ̀ káàró òjìrè yìí òun gan a tó ti ń ṣe Islam kò tó dìgbà wọn a sì kéwù nílọrin Awúsá lọ́kọ̀ àníkéwù kéwù Ìwó Awúsá ló sì kéde o lọ́kọ̀ wa ń kéwù só àgbà Ọlọ́run ló sì alágbàbẹ́ ẹ̀rọ amọ́ tó burú jù Ọ̀yọ́ tó wá ń jù elémi yìí só ó lè fi ẹ̀sìn ara àwòwé tiẹ̀ Ọ̀yọ́ Ṣàngó ẹbọ ń lọ ní inú yín bàjẹ́ pé ọba tó ń lọ náà ẹsẹ̀ jẹ́ pé bá Christian ni kí lè fẹ́ banújẹ́ sí ibẹ̀ wóléwó ta ló lè jẹ Aláàfin tí ò ní di ẹbọ mùsùlùmí ìwò lè fẹ́ mú wákọ́ wá jẹ Aláàfin tí ò ní dóòsà tí Aláàfin náà kọ́ ní Ṣàngó ni Aláàfin ìtọ́ lọ bọ́yá náà tó dàgbà jù ní ìyàwó ẹ̀ tí ọba jẹ́ pé òun ni àkọ́kọ́ gbogbo Àlùkùránì ní ń bẹ lórí ẹ̀ Aláàfin dáná fi proud pé ìyàwó mi yìí kọ́ hápò àníta ṣùgbọ́n òun ló wà ní kí a gbogbo ṣàtìbẹ́ láàfin so kéèyàn ọjà Aláàfin kìí ṣe proud fún Christian bẹ̀rẹ̀ tàbí pé yóò wà jẹ́ proud fún mùsùlùmí wo ló wá fẹ́ banújẹ́ pé lóòótọ́ ni conspiracy ni pé wọ́n fẹ́ káwọn ọba ilẹ̀ Yorùbá kan jẹ́ Christian bóyá wọ́n rò bí bóyá nígbà tí wọ́n bá fẹ́ take decision fúnlẹ̀ Yorùbá àwọn ọba ni ó take ẹ̀ ọba tó bá jẹ́ lẹ́bọ irú ọba ẹ̀yìn wa ń bí oko kan méjì ọkọ̀ ràn oko wò ń bí ó ní òun lágbà tó ti di ọba pé mùsùlùmí lòun lóòótọ́ òun lágbà tó ti di ọba ẹlẹ́bọ lòun kò
kò lè take decision ọba kankan tó ti jẹ́ ẹlẹ́bọ Ọọ̀ni ò lè represent wa làkúndí nìkún Ọọ̀ni àti ọba ẹlẹ́bọ wọ́n máa represent ẹlẹ́bọ bọ́ba kírísítẹ̀nì ọba represent kírísítẹ̀nì kọ́lọ́ sí kéde o kọ́lọ́ represent ẹ̀ ìmáàmù tó bá dúró dáa tó pẹ́ ara rẹ̀ ní mùsùlùmí àtàfà àtàkójọ wa làwọn represent ara wa ó ń kálukú lọ́lẹ́sìn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ majorities làwọn mùsùlùmí nílùú yìí àwa lọ̀gá nínú Yorùbá ẹ lè represent wa náà ẹ gbọ́ wọ́n ti pè mí àwọn olórí Yorùbá nation wọ́n ti pè mí wọ́n bá mi sọ̀rọ̀ tútù wọ́n kọ́kọ́ àwọn àfà wípé Yorùbá nation ò lè work nílẹ̀ káàró òjìrè tí mùsùlùmí ọba dá sí ẹ bá fẹ́ kí mùsùlùmí ọba dá sí àwọn àfà àtẹlẹ pẹ̀rẹ̀ number 1 àfà tẹnu wọn rọ̀ kí Yorùbá nation ó lè ṣe kíni kó lè succeed òun lè mi wọ́n ti pè mí wọ́n dẹ̀ ti bẹ̀ mí wọ́n bá mi sọ̀rọ̀ so bẹ́ẹ̀ tí mi ò lè kúrò ní orí òtítọ́ ní ìsìlẹ̀ lọ ja ogun táà ní ṣe kíni táà ní win ní ìsìlẹ̀ bẹ́lọ̀n kí ìlú bàbá mi ó jóná wọn ò sì ní bẹ́lọ̀n kí kọ́ńtù tí wọ́n bí mi sí kó bàjẹ́ láéláé ìṣọ̀kan Nàìjíríà láàmú wa tó bá dàrú o fúnra rẹ̀ o ẹgbẹ́ ìsìn kí ẹ̀yin tí ẹwà Yorùbá ní sàmáyì pé mùsùlùmí ò lè wà lẹ́yìn iwájú ní ó sì kíni iwájú ní ó wà anybody kò lè tẹ́kì dì sáfà kẹtùn gbọ́ dáadáa wọ́n parí ọ̀rọ̀ mi pẹ̀lú àwọn tí wọ́n ń pàtà máa gbọ́ kó lè pa ìtà kankan fún àǹbì reality ni reality ọmọ sí kíni ni ọmọ ẹ̀jẹ̀ mùsùlùmí láàwọ̀ níbí tó ẹlẹ́bọ̀ ọ̀rẹ́ àbí ọmọ ṣe é ṣe tiẹ̀ àkàrà lórí wọn ní lórí ọ̀rọ̀ sẹ̀rí àpé ó mú mi lórí ọ̀rọ̀ sẹ̀rí ẹgbẹ́ jẹ́ wọn àwọn olódo ni wọ́n fọ́nú pọ̀ tẹ́kù tẹ́ẹ̀ bá ti gbàgbọ́ nú àwọn òṣàtọ̀fọ́nú pé ọlọ́dọdọ òṣàtọ̀fọ́nú pé kó lọ pokùnso òṣàtọ̀fọ́nú pé ẹni ẹlẹ́ni ń sun ẹkún omi lásán ní ń sun wá mú wọn lọ sun ẹ̀jẹ̀ òṣàtọ̀fọ́nú tó gbọ́ yàkàdé wípé olómi ńlẹ̀ ẹ̀jẹ̀ ló ń ṣe kéde ìyẹn náà gbogbo bí tẹ́ bìlọ́ǹtì sí bí dáadáa bìlọ́ǹtì sí so tẹ́ bá ń sọ̀rọ̀ náà ká máa expect pé ọ̀rọ̀ dáadáa lẹ́sìn kéde kò sí ẹnì kankan tí ó mú mi ẹ fọkàn yín balẹ̀ ẹ̀ sáwọn àwọn fankers wọn ní bẹ́ẹ̀sì kankan wọn tó náà gbé àlọ́ ilé ẹjọ́ àwọn òṣèré ìwé ilé ẹjọ́ wọn náà ti gbé àwọn àtolú wọn ti gbé mufti àti olú òlọ́lé ẹjọ́ àwọn òrí ilé ẹjọ́ kí wọ́n gbé àlọ́ ilé ẹjọ́ àwọn èèyàn rẹ̀ nìdí pé wọ́n fi rí sí géèrè ẹ̀yẹ wa yíṣù sẹ̀ríà ó ti wà ní òfin Nàìjíríà ẹ̀gọ́ làwọn dèdèrè tí ń takò wáyé kò sẹ́ni ó lè takò tá a bá béèrè lọ́sùn tí wọ́n bá fún wa tá a béèrè lọ́yọ̀ tí wọ́n bá fún wa tá a béèrè Lagos tí wọ́n bá fún wa tá a bá lọ ilé ẹjọ́ àwọn ènìjọba ilé ẹjọ́ kan dèkíríà pé òfin ni ẹ gbọ́dọ̀ fún ọ́fíìsì mi nù nọ́mà ní pé ká sọ pé nígbà tí ẹ ti ṣe tẹ́lẹ̀ ọya house sọ fún ẹ̀dìbò fún wa tẹ́ẹ̀bà wá fún wa ibi tó ju house lọ iná ní kí ilé ẹjọ́ dáa kó ti wà ní òkè ní ó ti wà ní òfin òfin Nàìjíríà ni òfin àpapọ̀ ní èso òfin state òfin àpapọ̀ ṣe kì í ṣẹgbẹ́ kí ni òfin state òfin àpapọ̀ lọ̀gá òfin state lọ́pọ̀ wọlé òfin local government lọ tẹ̀lé wọ́n gbàdúgbò tó wá máa sòfin tiẹ̀ tí ọba takọ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọn lè máa manage òfin rẹ̀ ṣàwọn ìdìbò ìfẹ́ sọ̀rọ̀ yìí ẹni tí àwọn wá ní afẹ́sẹ̀ tí ẹ̀wá ní ọlọ́pàá ó mú kò sọ ọlọ́pàá tí ó mú ẹrù olódò ọlọ́pàá ẹni ọba mú omi lásìkò yìí ọwọ́ rẹ̀ láti gba owó táwọn wá tàbẹ́ fi kọ́ ọ̀dùn tàbẹ́ kọ́ ọ sanwó tànà gbé òṣìṣẹ́ sí òṣìṣẹ́ tó tẹ̀lé mú wa àwọn èsì táwọn tó àgbé kẹta pamọ́ tó tàn sí ọlọ́pàá mọ gbogbo tàn sí ẹsẹ̀ sí mà ìjọba mà aráàlú gan mà àwọn èsì cultist àṣìṣẹ́ ní okùn gbangba làṣà ti rí ni ní problem kan kò sí ẹni kankan ẹni ọba tako sẹ̀ríà wọn ò ní gbúrò rẹ̀ mọ́ ní irú ipò tó bá jọ wà ìṣòdítọ̀hún wọ́n tako sẹ̀ríà wọn ò ní gbúrò rẹ̀ mọ́ ẹ̀yin ọ̀dẹ̀lẹ̀ ń takọ ẹ̀yin pàǹtí ẹ̀ nítumọ̀ kankan gbogbo ọ̀rọ̀ tẹ́yìn sẹ́sẹ́ orí íńtánẹ́ẹ̀tì pátá kò sí ẹ̀kan tó dá àdó pọ̀ dẹ́rùbà ní oògùn gbogbo oògùn wọ́n ti sàgùn sí mi ní ìṣó ti lé 30 years ṣé oògùn tí ó jẹ́ láti 30 years náà ṣe àmọ́ jẹ́ ní 2025 modern age ayé ti kọjá gbogbo yẹn náà ẹ jẹ́ lọ kọ́mọ́ sí kẹlọ mọ̀wé kẹsì lọ́mọ kéwù kẹlàjú ẹ lọ kó lọ́dọ̀ èṣù kan máa tayín jẹ ní ẹ kó lọ́dọ̀ ògbólákàyé tó ògbólákàyé kan mọ̀wé ọmọ nǹkan kọ gbogbo àwọn èṣù láàánú yẹn orí wọn ti gbé lẹ́gàn gbogbo àwọn ọ̀gá yín àti tó lọ dodo ìjì òbímọ tó ní wọn ti dodo pé ẹ máa tọrọ ọmọ lọ́dọ̀ wọn gbé oṣù bí wọ́n gbọ̀ wá láyé gbogbo àwọn àmúṣe oríṣiríṣi tẹ́ ń gbé káàkiri ẹ tẹ́ lọ pa gbogbo ẹ̀ tì kí láyé yóò lè rójú ara dáadáa tí ń bá ní ayé yín jà lábí aṣọ oná ilẹ̀ lọ wí jáde ń ta tẹ́fi ní ọlọ́pàá ẹ bá ní mú
ọlọ́pàá kan máa fi rẹ́rìn ní sẹ́yìn pé gbogbo èèyàn lọ́gbọ̀ ẹni tó pé gbogbo ẹ̀ máa wà nínú ilé àlàpàlẹ̀ máa wà ibi nǹkan tí bá ń rùn bí ẹgbẹ́ epo tó ti pẹ́ tí ń tadi ibi èyí tí máa bá ibi tí èyí tí máa bá wéèrè ni kódà téèyàn bá rí mẹkáníìkì ńgbà míì èyí ó tó fún ní respect bí kéèyàn rí babaláwo ńgbà míì yóò ti rà máa ra ẹgbẹ́ èṣù gan ni ó ti máa gbogbo ìdọ̀tí ẹ̀yìn tẹ́ẹ̀ létí àwọn òye àwa nígbà ń bọ́ àwọn mọ́sálásí nìsín gbogbo oríṣiríṣi lọ́fíńdà là ń gbọ́ kápẹ́yìn ni òórùn bí orí òkú tó ń rùn orí ajá tó ń rùn nǹkan oríṣiríṣi dáàmà gbọ́ nínú ilé tí nù so lákùndé lóko subhana rabbika rabbil izzati amma yasifun. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkọ̀ ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.